like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Ọmọ Wumi, ọmọ àmọ́ o ló ń sọ ọjọ́ ìbí. Ẹ kú ọdún o, ẹ kú ọdún o, ẹ kú àṣeyẹ. Pẹ̀lú Aminat alájẹká Dapstar. Ẹ kú ọdún o, ẹ kú ọdún o, ẹ kú àṣeyẹ. Ẹ̀yin ọmọ àmọ́ o, a kí yín o, ẹ kú àṣeyẹ. Ẹ kú ọdún o, ẹ kú ọdún o, ẹ kú àṣeyẹ. Àpáta dé o, àpáta pààrọ̀ ewì dé. Ó yá lóní yàjóyàjó lóní kíákíá ẹja jọ máa forin ewì jó dàgínní dòdò. Òní lọ́jọ́ ìbí àwọn àǹtí mi kan. Ọmọwùmí Rúkàyà àtọ́ máa mọ̀ o. Pẹ̀lú Àmọ̀wó Aminat Motúnráyọ̀ aláṣẹ Dapstar aya wọn nílọrin Ìlọrin Àfọ̀njá ẹnu dùdú yọ̀ lónìí. Èmi ti wòye pé kí n dẹnu dákẹ́ òwúlò torí tí n bá délé àwọn ọlọ́jọ́ ìbí péré nu ó mọ̀ ọ́n bẹ́ tú kẹ́nu ó mọ̀ ọ́n bóyín. Màá sọ́pá ọlọ́jọ́lọ́jọ́ wọ yàrá àwọn ọlọ́jọ́ ìbí òní lọ ní ìrìnyàwó ni wọ́n rìn wọ́bẹ̀. Ìwọ Olódù ọba níṣẹ́ lé bàbá tó bí yín lọ́mọ múmi ní òdodo lẹ́yìn tún jẹ́. Ọmọwùmí ọmọ àmọ́ o ìyá àlíà Olúwadámilọ́lá Akórèdé mọ́ lóhùn ẹnu tèmi. Ìwọ náà ni ìyá Abdulazim Olúwadámiláre Akọ́ládé. Ìwọ nínú ire oníwà ire ìwà ìrẹ̀lẹ̀ rẹ̀ dé góńgó. Ọmọwùmí ìfẹ́ nìkan jà jẹ́jẹ́ ló lọ jẹ́jẹ́ ló ń ṣe ó ń bọ́mọdé ṣe ó sì tún bẹ̀rù àgbà. Motúnráyọ̀ àǹtí rẹ̀ ń kọ́ ó ní tẹríbó kọjá àwítúwí ó nínú rẹ̀ ó rẹwà lóbìnrin. Ẹ̀yin méjèèjì ẹ gbọ́ mi yéké àbúrò yín ọmọ àmọ́ Ọlárẹ̀wájú Ìsá ló ní kí n máa kéwì fún yín. Ó ní máa kí yín ó ní máa kí yín ó ní kí n kí yín délé bàbá tó bí yín lọ́mọ. Kí wá tó relé bàbá yín ẹ jẹ́ máa jíṣẹ́ tí wọ́n rán mi gbogbo ọmọ bàbá yín náà pátápátá ló ní máa kí yín. Ẹ lẹ́ o ẹ̀yin ọmọ Àmọ̀wó Àrẹ̀mú Saifat má jẹ́ kó bàjẹ́ tó dolóòtú lọ́jọ́ sí kólúwọ̀ ọba kó bá wa dẹlẹ̀ gbéyàn rẹ kọ́ lọ́hùn ọba kó tẹ́ wọn sáfẹ́fẹ́ ire. Látòrí Àrẹ̀mú Mujidat ìyàwó Ayọ̀ọ́lá Àrẹ̀mú Kadidat Ayadébáyọ̀ bámi Àrẹ̀mú Mojid Bámidélé Àrẹ̀mú Fatima olórí Ajíṣafẹ́ Àrẹ̀mú Habib Abíọ́dún Àrẹ̀mú Adékúnlé Sulaiman Àrẹ̀mú Rasheed Táyélolú pẹ̀lú Rasheedat Ọmọkẹ́hìndé Àrẹ̀mú Sherifat ìyàwó Ayékùsíbẹ̀ Àmọ̀wó Morufat olórí Murphy Communication àwọn Tolúkáyọ̀dé nílùú Àkúrẹ́. Kò sírúfẹ́ fóònù tẹ́ wá dọ́dọ̀ Murphy olówó orí Morufat àǹtí mi dáadáa tẹ́ ò ní bá ń bẹ̀. Àmọ̀wó Ọládélé ò gbẹ̀yìn o. Dr. Àmọ̀wó Kọ́símù gan kọ́ ó ń bẹ̀ẹ̀bẹ̀ ojàre ó ní ká máa kí yín dáadáa. Dr. Àmọ̀wó ẹ̀gbọ́n mi dáadáa ẹ̀gbọ́n mi Teslim ọmọ ìyá mi Yẹmí aya Àmọ̀wó wáìkè. Gbogbo wọn pátá ni wọ́n ní ká máa kẹ́yìn ọlọ́jọ́ ìbí pẹ́ ẹ kú ọdún ẹ kú ọdún ẹ kú yèdú ẹ kú àṣeyẹ. Ó yá o ẹ̀yin ọlọ́jọ́ ìbí ó yẹ ìjáre lẹ́yìn ìwọ níṣẹ́ lé bàbá tó bẹ́yìn lọ́mọ. Gbogbo ẹ̀yin ọmọ òwò tẹ́ ẹ bá ń gbọ́ mi ó yẹ wá máa sanwó oríkì bàbá yín kí fóònù tèmi ó mọ̀ ọdún garangarangarangarangarangarangaran. Gbogbo ọmọ Àmọ̀wó ẹ̀yin lọ́mọ alákálẹ̀ ti sasa ẹ̀yin lọ́mọ alákálẹ̀ ti jẹ̀yìn ọ̀rọ̀. Àárín kan gbòòye mẹ́tú ẹ̀ làmókò àdọ́dọ̀ jẹ́yẹ ẹ̀gà. Ẹ ǹlẹ́ o ẹ̀yin ti wò ó ẹ ò lè búra pé ò bọ́ bàtàn torí ìkùlé yìí lomi ọba ti gbé ń sẹ̀. Àpáta ewì kó rìnrìn kó dódò ọba kí n tó dúró ojú tẹrẹ ni ò jẹ́ mọ́ bí omi ọba jẹ́ pẹ̀kú nílé bàbá tó bí yín lọ́mọ. Ẹ̀yin lọ́mọ Bàlétí Ọ̀ṣun ọmọ Bàlétí Àwọn ọmọ Bàlétí Iyemọja ẹ̀yin lọ́mọ Oníwù ọmọ Olódù ọba ọmọ Bàtẹ́lúwere. Ojú oró ni ò jẹ́sẹ̀ yẹ ó tó mi ìrù ọ̀kẹ́rẹ́ ni òjò mi ọba ó tòrò ẹsẹ̀ yẹ ìbá tó mi omi ọba ìbá tòrò ní nẹ́ẹ́nẹ́ ṣùgbọ́n kí làbá máa rí mú bọ̀bà ká tó bọ̀ sun ká tó bá jagun tẹ́rẹ́ tí bẹ́lẹ́ tí ọ̀pá ká tó bọ̀ òòsà kan kìkì tí mẹ́lọ́kọ̀kọ̀ òpópó lé òòsà méjèèjì ìbò wọn yìí ti yán wọn yìí jẹ̀kọ bálẹ́bálẹ́ ogun ni wọ́n ń tọrọ lọ́wọ́ ọba lọ́jọ́ náà lọ́hùn tí wọ́n ń tọrọ ogun ọba kọ̀kọ̀ gbin ọba kọ̀kọ̀ fọhùn àwọn òòsà náà kọ̀ wọn ò sì pẹ̀sẹ̀ dà
ìgbà tójú máa ń kọ́ ogun náà ní bàbá yín rán wọn lọ ìwò tójú dẹrẹ́ pè tí ò lè pè tán ojú dẹrẹ́ pè wẹ́nu rẹ̀ kákòróbó tó bí agogo bó bá kọjú sìn á ní wò òun ni bó bá kọjú sọ̀hún á ní wò òun ni ìwò ìkòròwò ohun abájíjọwò kíkún ní fún ojú dẹrẹ́ ni òjá mọ bí ìwò gbégbà lọlé bàbá tó bí wọn lọ́mọ ẹ̀yin lọ́mọ ẹlẹ́ni àtẹ́ ìkà ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́ ọmọ atẹ́nigbọ́lá ọmọ atẹ́nigbọ́rẹ́ ìwọ onílẹ̀kùn bẹ́ẹ̀ ni wọn ò ní kọ́kọ́rọ́ ẹrú wẹ́wẹ́ ìwọ̀fà wẹ́wẹ́ ẹrú wẹ́wẹ́ ni bàbá yín fi ń délé wọn ẹ̀yin lọ́mọ akáwé sọlá akáwé sowó akábì sọ̀rọ̀ ọmọ olúgbàgbé ọmọ bàyàmù ọ̀tún ẹ̀yìn abẹni òsì ẹ̀yìn nìkọ̀là bàbá yín lọ lórí olùkọ́là tí ń bẹ lálejò ọ̀yọ́ lọ́jọ́ sí àdéniyín ọmọ olólà tí ń sá kẹ́kẹ́ àdéniyín ọmọ olólà tí ń bàbàjà àdéniyín ọmọ olólà tí ń wakọ̀ abẹmu abẹ akọsẹ́nu jẹ́jẹ́ jẹ́ ọmọ olólà tí ń bùfẹ̀ jẹ̀mọ́ àdéniyín ooo wọn kì í gbowó là lọ́wọ́ ẹ̀yin owó abẹnikẹ́ múná ní sí wọn èèyàn tí ó mọ̀ yín ni ó gbowó là lọ́wọ́ ẹ̀yin ẹni bá gbowó là lọ́wọ́ ẹ̀yin pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ lábẹ́ àyàwó wọn ẹ̀yin là gbé ọmọ dákódákó ẹ̀yin là gbé ọmọ dábòdábò ẹ̀yin là gbé ọmọ dádọ̀dádọ̀ odò yìí ká ládọ̀dọ̀ bí ìrìbì mọ́dọ̀ yìí ká ládọ̀dọ̀ mọ́ o mo ti dádọ̀dọ̀ mi nílé oníwò ọmọ olódò ọba ìwò tí ò bá ṣe oníkọlà àsìmọ̀ tẹ̀ràn lè bàbá tó bí yín lọ́mọ ayílẹ̀ òpó ilẹ̀ iyùn òpó kájà kárọ̀yọ̀ káwọ̀ ni ó lọ́ba jura wọn lọ ìwàlẹ̀ òpó lójú mi ò tó dágbanigbani yín ọmọ olè lóru ọmọ àrísà abẹ ọlọ́tọ̀ olúkòyí tún nìyín ọmọ ẹrù ọfà ọba kò jẹjẹjẹ kó lógún àrùrù ìjòyè kó làlàlà kó lẹ́gbẹ̀rún bọ̀bì ṣe bí àkọ́kọ́ ṣerú rẹ̀ láàfin ọmọ ọba tẹlúwèrè ọmọ wùmí mo túráyọ̀ ẹ kú ọdún ẹsẹ̀ ọdún èyí ẹ ó ṣèmí ìsí lágbára lọ́wọ́ ọlọ́run ọba àyúnlọ àyúnbọ̀ lọ́wọ́ ń yẹnu lágbára lọ́wọ́ elédùnmọ́rè ọba ẹ ó máa lọrẹ ẹ ó máa bọ̀ ọ́rẹ ẹ ò ní rí kú ọmọ ẹ ò ní fàìsàn lògbà gbogbo ìkólọ yín pátá ni ó padà wá ẹ̀yin ó máa rí tajé ṣe rírí ṣe yóò ní dáwọ́ dúró ìgbà yìí tí ń dùn yìí ọlọ́run ọba ò ní jẹ́ ó tán èèyàn tó bá ní kẹ́ ẹ má pẹ̀ láyé ẹni tó bá ní kẹ́ ẹ mọ́ sàmọ́dún ẹ̀yà kàlà ni ó mọ̀ sìnkú wọn mo kí yín kú ọdún ẹ kú yèdún o ṣé bí ọdọọdún báyìí là ń rórógbó ọdọọdún là ń ráùsà ọdọọdún là ń rọmọbì lórí àtẹ ọdọọdún ni yẹmu tó ń gorí òwú ọdọọdún lè ó máa bẹ ìran ọbẹ amọ̀ bẹ su àtẹlẹsẹ̀ ní bẹ̀nà wò bóyin bá ṣe tá gbéra ó dinú kókó ògì bá fẹ̀rẹ̀ bọ̀jọ̀ bá ṣe tán á gbéra ó dinú sàrẹ̀ tó kọ́lé sí àpáta ewì mo ṣe tán mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́lé gbogbo ilẹ̀ kílẹ̀. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more.